السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله اللهم صل عليه وعلى آله وصحابه واتباعه إلى يوم الدين أما بعد الحمد لله رب العالمين قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أدعوكم ولون الحمد لله أبتي وشوادوي nínú orí ẹ̀ nínú àánú ẹ̀ a lẹ́tọ̀ọ́ sí nínú orí ẹ̀ àti àánú rẹ̀ ni àwa wà dìwò yìí a wà lásán a wà lórí àlàáfíà ara lórí ìdùnnú èyí tó wá jẹ́ àgbà orí a wà lórí Islam dìwò yìí Ọlọ́run àdúpẹ́ fún wọn Ọlọ́run ọba wọn gbogbo àti àmọ́ wọn bẹ lórí ayé Ọlọ́run jẹ́ wọn bẹ nínú Islam anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya'ti ala nadi zaman ó ní ìgbà kan bọ̀ wá nù ayé yusbihu fi rajul mu'mina tọ́mi yóò jí báyìí yóò jí ní jí mùmíní thumma yumsi kafira kílẹ̀ ẹjọ́ náà tó ṣú kóòrùn ọjọ́ náà tó wọ̀ yóò di kèfèrí illa man asamahu Allah àfẹ́ntọ́lọ́ ń bá ṣọ́
ọ̀nà wa ń bẹ̀ ọ́ dábàá máa lò nínú ayé Islam ní kọ́lọ́n jẹ́ kó máa bẹ́ẹ̀ nínú ayé wa atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣíwájú ọ̀gá wa oríire wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtúwọn àti àwọn aráalé àtúwọn àti àwọn sàhábà rẹ̀ ẹni tó ṣe pé Ọlọ́run bá sọ fún wa yìí pé fala wa rabbika la yu'minu àwọn ìjọ rẹ̀ wọn ò tí ì nígbàgbọ́ hatta yuhakkimuka fima shajara baynahum ó dìgbà tí kìíní tó bá ń pè wà nábì dá sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láàrin wọn tuntun wọn pé gbogbo mùmínì kọ̀ọ̀kan ànábì yìí ẹni ìṣíwájú ọlọ́nkọ́ba akẹ́kọ̀ọ́ba wa gẹ̀ àtúwọn àtàwọn sàhábà rẹ̀ nínú Al-Qur'ani Ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu Ọlọ́run pè yín mùmínì ó pè àwa mùmínì ó ní ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run wa litanzur nafsun ma qaddamat ligad kó ní kálukú náà bí àrẹ̀bí kí lóun fẹ́ fi kalẹ̀ dàlùkìyàmà yìí kí lóun fẹ́ pèsè kalẹ̀ wa litanzur nafsun kó ní kálukú bí àrẹ̀ pé madha qaddamat ligad kí lóun fẹ́ fi kalẹ̀ dọ̀la tí ń bọ̀ yìí wattaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run torí pé Ọlọ́run bá ń kọ́ khabirun bima ta'malun ọba tí ó fún yín nílò gbogbo tẹ́ bá ṣe ni Ọlọ́run ní wala takunu kalladhina nasullah ẹ má dà bí àwọn tí wọ́n gbàgbé Ọlọ́run fa ansahum anfusahum Ọlọ́run náà wá tó mú wọn gbàgbé ara wọn nítorí yẹ kí wọ́n ṣe dọjọ́ ladal kiyama wọ́n gbàgbé Ọlọ́run ní ulaika àwọn eléyìí ní kíni humul fasiqun pòkì Ọlọ́run ní la yastawi wọn ò ṣe déédéé o ashabun nari wa ashabul janna ọmọ náà àti kíni ọmọ aljanna wọ́n yẹ ṣẹ́gbẹ́ ara wọn o Ọlọ́run ní ashabul janna ọmọ aljanna ní kíni humul faizun àwọn léyìn àwọn tí wọ́n jèrè kí wọ́n lè yàn fi nínú ìpèsè mùmínì láyé fàlìjánà orin tá a fẹ́ discuss lónìí bọ́sẹ̀ ní tá a fẹ́ discuss lónìí tá a pè ní asaburu sùúrù èèyàn máa ń sọ lẹ́nu àmọ́ àti ló máa ń nira díẹ̀ kí ló fà á ni pé ọmọ èèyàn ò discover ta lòun ṣe rí ọmọ èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run ọba àlékè ọlá ọba elétò ní alimodabiru ọba tí ì máa ṣètò ni gbogbo ayé yìí Ọlọ́run ṣètò ẹ̀ ní ṣe wá rí ètò ayé èmi àti ẹ náà ń bẹ ní ètò ayé tọ́lọ́run bá ṣe kò wá sí tọ́mì èèyàn lè fi rí ayé rẹ̀ lò bọ́lọ́run ti fẹ́ ó lò ó àfi kó ní sùúrù nínú ayé sùúrù nísìnyí àwọn afẹ́sìn àwọn apín sí mẹ́ta ká tó lọ bẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní má ohun tí ya ahadun àtọ́ arábìnrin kò sóore kan tí Ọlọ́run lè bùn èèyàn bó ti wò pọ̀ tó khayra tó wá lóore wà àwùsáhùn tó wá gbáyè mina sọ́bùrù ju sùúrù lọ sùúrù ní oore tọ́lọ́run lè bùn èèyàn tó ga jù tó tóbi jù sùúrù lọ anabi Muhammad sallallahu alayhi wa sallam rẹ̀ ó ní ajaban li amril mu'min arábìnrin èèmọ̀ ní ọ̀rọ̀ mùmíní o mùmíní arábìnrin èèmọ̀ lọ́rọ̀ rẹ̀ o inna amrahu kullahu khayr ó ní gbogbo ọ̀rọ̀ mùmíní pátápátá oore ní bẹ́ẹ̀ ó wà ní walaysa dhalika li ahad eléyìí kò tọ́ sẹ́ni kankan ju kí ni mùmíní lọ kí ló wá fà á ó ní ẹ̀rí mùmíní idha asabati usarra tí nǹkan dùnú bá ṣẹlẹ̀ sí ṣàkárà yóò dúpẹ́ fọlọ́hún fa huwa khayran la yóò wájú oore fún bẹ́ẹ̀ ni wà asabati udarra tára bá ní sọ̀bára yóò ṣe sùúrù fa kana khayran la yóò wá jẹ́ oore fún Ọlọ́hun subhanahu wa ta'ala inú hadithi Abu Musa al-Ash'ari anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la ahad kò sẹ́ni kanu yín o asbaru ala adha sami'ahu tó tí ó lè ní àgbémára ìbanilókọjẹ́ ìdániláàmú tó kíni Ọlọ́run ọba yín ọba àlékè ọlá onípa Ọlọ́run ọba yín láyé ṣìrákù bìyí wọ́n ń sìn nǹkan míì pẹ̀lú Ọlọ́run wàyí aláwọ̀lá kọ́dà àwọn kan ní pọ́lọ́ ń bímọ tòun ti bẹ́ẹ̀ ńkọ́ ó ṣe sùúrù wáyù àfihìm Ọlọ́run sì ń bù wọ́n ní kíni àlàáfíà wáyé rẹ̀ sókò ń bù wọ́n kíni ń bù wọ́n lásìkí tòun ti bọ́ ti ń ṣe tí ò tẹ́ lọ́rùn tó ń fún wọn ní kíni ní tí wọ́n lò ká lè mọ pàápín ìtàn à ń pè ní asaburo ṣé wọ́n rí sùúrù torí àsìkò àwọn àfẹ́sì pèsè mẹ́ta àwọn kan bẹ ní asaburo alal ta'at ìṣe sùúrù lórí tẹ̀lé tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ṣe rí ìtẹ̀lé tọ́lọ́hún ìjẹ́ múmìnì ìsìnlọ́hún sùúrù èèyàn fi ṣe Ọlọ́run ọba àlékè ọlá òun náà kó sọ́nù tírà rẹ̀ ó ní wa minan nas ń bẹ́nu àwọn èèyàn man ya'budullaha ala harfin ẹ̀ tẹ́sí pé kí ni ojú ẹ̀gbẹ́ kan ló fi ń sin lọ́hùn in asabahu khair tó bá róore itma annabi ọkàn rẹ̀ ó balẹ̀
àmọ́ wà id asabatu fitna tí fitina kan bá ṣẹlẹ̀ báyìí bó sì ó kéré mọ́ inqalaba ala waji yóò kẹ́yìn sọ́lọ́run ni ọ̀rọ̀ nínú yẹn bẹ́ẹ̀ khasira dunya wal akhirah ó ṣòfò kí ni ayé àtàlùkìyàmà eléyìí wá ní kí ni òfò tó ga jù gbogbo ẹni tí ó sin lọ́hùn àfi kó ṣe sùúrù yóò kírun dìjọ́ tí yóò mọ́jọ́ tó wọn kìdá yóò kì í tí èkú ni ẹ̀bọ́n mi káwọn ni ẹlẹ́kùnrin kan tí wọ́n rúta ń kí o ọjọ́ wò lásìmí o ìsinmi ò sí o á kì í tàfi kú ni a máa bẹ ọlọ́run ẹnjọ́ tá a ti dáyé tí ayé kú ni péjọ báyìí làbẹ́dà kò sí àdìkìrò ìrántí ọlọ́run a máa ṣe tá ikú ni o ẹni tí ò bá wá ní sùúrù lórí ìsìn lọ́hùn tí ò bá ní sùúrù lórí ìsìn lọ́hùn kò lè rọ́ lọ́wọ́n bá sìn irú ẹni bẹ́ẹ̀ lẹ́rú tó já sí pé in tó pa ohun àtọ́nà bá pọ̀ ní kí ni o ṣe fún mi kí n ṣe fún ọ tó o bá ti bùn mí lówó èmi náà kírun fún ọ tó o bá ti ṣe ní tí n fẹ́ ń ṣe fún ọ ńjọ́ tọ́lọ̀ ń bá wá kọ́yìn ńjọ́ tọ́lọ̀ ń bá wá sílẹ̀kùn pé ìtọ̀bẹ̀rẹ̀ ìní fún ọ yóò wá sá lọ bòmí irú èèyàn bẹ́ẹ̀ sùúrù ni ò ní kì í ṣe mùmínì asaburu ala ta'a káṣí sùúrù lórí kí n lórí ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹ̀kejì náà ni asaburu ala al-ma'asi káṣí sùúrù lórí ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ wípé ìgbádùn bẹ́ẹ̀ ń bí ẹ̀ṣẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna dunya ó ní ayé tẹ́ rí yẹn olùwà ayé dá lójú gan ó dùn rí khudra ayé sì dùn jẹ bí ẹ bá fẹ́ jẹ ó ní àmọ́ lọ́wọ́n bá ọba àlékè ọlá ó wá gbé yín sí pé ayé ẹ máa gbénú ayé rè kẹ ẹ máa rí n tó dùn bẹ́ẹ̀ ẹ sì máa wò pé n tó ṣe jẹ tó dùn rè ọlọ́run wá wo n tẹ́ ṣe nú ayé ó wá ọlọ́run wá rè hadda hududa ó wá ní àwọn àlà ń rè fala ta'taduha ẹ ò gbọ́dọ̀ débi àlà náà ẹni tí ó wá ní débẹ̀ ní kíni lẹni tó ní sùúrù pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ẹnjọ́ tẹ́dá ò bá ti ní sùúrù yóò kó síbi ẹ̀ṣẹ̀ wọn lọ fi jẹ́ pé sùúrù tó yóò tún ní asaburu alal maasi lórí ẹ̀ṣẹ̀ pé ní débẹ̀ṣẹ̀ lẹ́fi rẹ lómi ó gbàgbọ́ nínú ayé pé oore tọ́lọ́hún ó fún un kò ní wá láti ibi ẹ̀ṣẹ̀ ó gbà pọ́ lọ́wọ́n bá àwọn ọba àlékè ọlá war-Razzaq òun náà ṣáà sọ ó ní war-Razzaq olóhùn lọ́ba tóun fún gbogbo ayé ní tí ó jẹ́ dhul quwwatil matin tóun sì lágbára tóun lè ṣe bẹ́ẹ̀ ó wá gbàgbọ́ yìí pé gbogbo ọjọ́ tí ọ̀nà haramu bá jẹ tó bá yọ fóun pé ọ̀nà haramu rè ọ̀nà owó rè òun ò ní débẹ̀ láéláé tó débi kí ni halal yóò dé báwọn lẹ́fì rẹ lómi kò ní kankan oríṣiríṣi kí bí maruwa ni wà wọ́n wá ní ẹnìkan gbàgbé mílíọ̀nù sínú maruwa rẹ̀ ìwà ni mo mọ̀ rí ẹgbàá àwọn kan wà ní eléyìí ò lè lówó mọ́láyé ó lè lówó ó ti jẹ́ kó yé òun wípé azikí ọlọ́run tó ń jẹ ó kápá kọ́lọ̀ òun ṣe fóun ní halali kò ní tìbí haramu wa irú èèyàn bẹ́ẹ̀ kẹ́ ẹ gbé odidi owó léyìí tì kó ní pé haramu ni wàláyé kò ní débẹ̀ lẹ́nu pé asaburu alal maasi anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì júwe fún wa irú bí kìíní ti tóbi tó anabi ní sab'a àwọn méje kan bẹ yudhilluhumullahu ta'ala fi dhilli ọlọ́run yóò fi wọ́n sábẹ́ bògì rẹ̀ lálkìyàmà yawma la dhilla illa dhillu njọ́ tí bògì ò ní sí àfi bògì ọlọ́run nínú àwọn méje yẹn anabi ní rajulun ọkùnrin kan da'at umra'atun dhatu mansibin wa jamal tẹ́sí pé ọkùnrin tẹ́sí pé obìnrin tó lówó tó lásìkí tó ní gbajúmọ̀ ó wá pè ní síbi zina ó wá ní inni akhafullah èmi bẹ̀rù ọlọ́run ọba àlékè ọlá ẹni pé at that point ẹni tó lè ṣe ní kíni ẹni tó ní sùúrù ipò rí tó bá ti lè ṣe kan péré àáfẹ́ ọsípò yìí owó rí ó wá ní inni akhafullah mo bẹ̀rù ọlọ́run ọba àlékè ọlá eléyìí ni asaburu ala al-maasi ẹlẹ́kẹta inú sùúrù tí wọ́n fẹ́ kí múmi ni ó ní òun náà ni asaburu ala al-bala àdánwò tí bá nínú ayé kéèyàn ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ nínú ayé ṣe rí gbogbo tí ń bẹ nínú ayé yìí pátápátá afọ́jọ̀gbọ́n kan ó ní idha aratka baliyatun tàdánwò kan bá kàn ọ́ fasbir laha ṣe sùúrù o sabru al-karimi sùúrù kí ni sùúrù ọba tó ga jù sùúrù tọ́lọ̀ máa ń ṣe lórí pé wọn náà dẹ́ṣẹ̀ ṣe sùúrù fa innahu bika alamu ọlọ́run dá ọmọ jù ọ lọ
wọ́n ní idha shakawta ila ibni Adama tó bá ti pariwo Ọlọ́run lọ sọ́dọ̀ ẹgbẹ́ rẹ̀ ọmọ ànábì Adama innama tashkur rahima ila alladhi la yarhamu ó ń pariwo ọba tó lè kẹ́ ọ ó ń fẹjọ́ rẹ̀ sùn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí ò ní kẹ́ ọ ọba tó lè ṣe ń tọ́ ń fẹ́ ó ń fi kíni ẹjọ́ Ọlọ́run bá sùn kíni ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tí ò lè ṣe kíni o tí ò ń fẹ́ fún ọ ṣèwádìí kí ló wá fà á tó yẹ sí pé mùmínì máa rí ìdánwò nù ayé kí ló fà á ṣe bí ń sin lọ́hùn èlé máa ní wọn lọ́hùn àpọ́njẹ kójú ó tì mí ìwọ ní ń sin lóru mi lọ́sàn-án mi náfìlà ní ìlẹ́nìkan lẹ́yìn wọn lọ́hùn yóò máa bẹ́ẹ̀ yóò máa bẹ́ẹ̀ yóò gbàwẹ̀ yóò ṣàìsùn yóò ṣe gbogbo ẹ̀ ìtì ń fẹ́ òun náà Ọlọ́run ò ní fún ìdánwò wa kan lórí ẹ̀ wọ́n gbà wọ́n jẹ́ kan níbo Ọlọ́run mi wà ìwọ mùmínì mọ́mọ́ tó bá ń bí wàlẹ́ pé níbo Ọlọ́run rẹ wà ó ṣe mistake ó ṣe bí wàlẹ́ pé níbo Ọlọ́run ọba rẹ wà ọba tí ò jìnnà sí ọ àmọ́ ọba tí ó máa fàdánwò kànyàn pẹ̀lú ìdí mẹ́ta kan àwọn kan bẹ̀ níbi kíni tẹ̀tìhírù sọ́fùlì mùmínì ṣe rí sáfù mùmínì bí a ti pọ̀ tó yìí nísìnyí bí mùmínì ti pọ̀ tó Ọlọ́run máa fi ìdánwò yìí máa fi mọ ta ni mùmínì nínú wọn gangan tó dénú tàlẹ́ntì ò dénú Ọlọ́run bá mi ọba àlékè ọlá ó sọ ó ní ma kana Allahu liyadhara al-mu'minin Ọlọ́run bá lóhùn ò ní fi ẹ̀yin mùmínì lẹ̀ o lórí tẹ̀ ń ṣe o hatta yamiza al-khabitha min at-tayyib àfi kí ni kó wọn yọ tí ò da kó n bí kí ni kó níbi tó da ìtọ́lọ́run fi máa ń fi dánwò lẹ́nu ìwà ni mùmínì rè ẹ bá ń dánwò ṣé ó gbà mí gbọ́ ń tòótọ́ àbí kí ni kò gbà mí gbọ́ Ọlọ́run lẹ́yìn mùmínì àṣìbà náàsù sẹ́yìn yẹn ń ròyìn pé ayé tí ìlàpọ̀ àfihàn ilẹ̀ pa gbọ́ Ọlọ́run bá gbọ́ àwa ní dayé òní òun láyà tí mo kà lẹ́ẹ̀kan tọ́lá wọn sọ pé ẹlẹ́yìn ọ̀pọ̀ tẹ́sí pé tó bá róore ọkàn rẹ̀ ó balẹ̀ gbogbo tí ń fẹ́ ẹ̀rì mọ́ṣáláṣí ẹ jẹ́ kí ló ṣẹlẹ̀ yóò padà sẹ́yìn ní inqalaba ala wajhihi wọn ó jẹ bàbá àdínì ó jẹ òṣùpá àdínì gbogbo nǹkan àdínì ó jẹ tán àmọ́jọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ yóò lọ bò mí eléyìí nǹkan kò ṣe kí ni kì í ṣe mùmínì gidi fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala. ẹ̀kejì tọ́lọ̀ máa fi mú àdánwò wa òun náà ni tarbiyatul mu'minin Ọlọ́run máa ń ṣe tẹ́rìbíyà fún ọkàn mùmínì. ṣe rí àyà tí mo fẹ́ kà yìí ó wà ní suratu Ali Imran verse 140 to 141 ẹ jẹ́ kó ní kálukú tó lè tún kà dáadáa. Anabi Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí wọ́n lọ sí ogun Hud gbogbo àdàmọ̀ ogun Hud ti rí ogun yẹn ó dá nǹkan lẹ̀ púpọ̀ ogun yẹn àwọn mùmínì ọjà bà wọ́n ọwọ́ bà wọ́n Ọlọ́run wá lẹ́yìn mùmínì ìyẹ̀m saskun qarh tí nǹkan bá kàn yín lónìí faqad massal qawma qarhun mithlu àwọn tẹ́ ẹ bájà yìí èyí náà ti borí wọn lánàá rí láwọn kèfèrí wọ̀nyí ẹ máa gbọ́ o Ọlọ́run wá ní wa tilkal ayyamu Ọlọ́run ní gbogbo ọjọ́ ayé tẹ́ ẹ rí yẹn nudawiluha bayna nas à ń pín fún yín ni o à ń pín ni o torí ìwọ tó jẹ́ mùmínì ìjọ tí ọ̀tá rẹ ìjọ gbèrò lé ọ lórí ìjọ tó bá ṣe mọ́rò bóyá ogun rẹ̀ ràn ọ́ Ọlọ́run bá máa ń pín ọjọ́ ayé ni o bìtì Ọlọ́run wá sọ̀rọ̀ kan yìí pé wàlíyá alámọ̀lọ́wù lẹ́dínà àmọ̀nù láti lè mẹ́ni tó gbàgbọ́ nù yín wàlíyẹ tẹ́kìdà minkum shuhada àti láti mú talẹ̀ tí ó jẹ́ ṣèyídì nù yín gangan ẹ wọ Ọlọ́run bá balẹ̀ kí ọlá sáwọn tí wọ́n lójú ogun ẹ̀dá kò ṣe àníkọ́ ló ràn wọ́n ṣẹ́ ni òun náà ló ràn wọ́n ṣẹ́ àmọ́ jẹ́ kó yí wọn pé ọjọ́ ayé ńkọ́ òun máa ń pín bó ti wú òun ni o torí ẹ̀ asábùrù sùúrù òun ló lè tún ayé mùmínì ṣe ju ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọ́lọ́hun gbà wípé kúlù máa fa aláhùlì jẹ̀lílù Ọlọ́run bá rẹ gbogbo tó bá ti ṣe ní ètò ayé rẹ orin tó di pọ́kàn tiẹ̀ ni pé mọ̀ ṣe nǹkan mi lẹ́yìn Ọlọ́run mọ̀ ṣe nǹkan mi lẹ́yìn Ọlọ́run bẹ Ọlọ́run ṣàdúà mọ̀ gba ọ̀nà haramu tó bá ti gbà fi iye kó lẹ̀ fún àbẹ́ náà bá ọba àlekè ọlá Ọlọ́run kó ṣàánú wa kó ṣàlékún ìmánì wa. bisimilahi rahman rahim atukọ̀ fún Ọlọ́run bá ọba tó ga jùlọ àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣíwájú ọ̀gá wa anabi Muhammad sallallahu alayhi wa sallam àtòwọn àti àwọn ará ilé rẹ̀ àti wọn sàhábà Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn. ẹ̀rí mo ti sọ̀dí méjì tí ẹ pé àdánwò fi máa tọ́sí tí máa kan mùmínì kò sí bó ti wò ó bẹ́ẹ̀ lọ́hùn tó àdánwò lè gbé àdúrà lè gbé kó díẹ̀ àmọ́ Ọlọ́run bá ọba àlékè ọlá yìí máa fi dánwò sí. ìkẹta ni pé Ọlọ́run fẹ́ kẹsàn-án mùmínì ó pọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá ń gbọ́ àdìsí yìí wa anabi ní inna idhamal jazaa
Ànábì ní ẹ̀rí ẹ̀san tó pọ̀ jù ma'a idhamil bala ń bẹ pẹ̀lú kíni pẹ̀lú àdánwò tó pọ̀. Ó ní idha ahabba Allahu abdan bọ́lọ̀ bá ń fẹ́ràn ẹrú kan ibtalahu Ọlọ́run wà dán o ìfẹ́ràn ẹni o kí ni wàá ṣe ìwà dán o. Ẹ wá já ká wo bí kíní ti rí anabi Muhammad sallallahu alayhi wa sallam ṣe àpè alo lẹni tọ́lọ̀ ń pọ́lé jù ayé bẹ́ẹ̀ kọ́ òun lẹni tọ́lọ̀ ń fẹ́ràn jù nù ayé ṣe àmọ́ kó náà ni àdánwò rẹ̀ pọ̀ jù anabi wo lẹ rí tán kó bí wọn méje mẹ́fà wá kú lójú rẹ̀ nù ọ́ ta nínú wọn kò sí. Anabi wo ló jagun tó Islam tó jagun tó anabi ó kó Maka pẹ̀lú ogun ó tún bọ́ sí Madina gbogbo ọdún tó lò mọ́ Madina pátá gbogbo ogun lè jà torí pọ́nlọ́wọ́n bá fẹ́ràn rẹ̀ jù ẹni Anabi ní bọ́lọ́wọ́n bá fẹ́ràn yàn ibtalahu yóò dán wò ó wà ní faman radiya ẹni bá yọ́nú sí dánwò yẹn falahu rida Ọlọ́run yọ́nú sí wa man sakhita ẹni bá sì bínú sí falahu sakht Ọlọ́run bá ó bínú sí. Ikhwani fillah ẹ̀yọ̀mọ̀ yá mi nú ẹ̀sìn sùúrù pẹ̀lú Ọlọ́run lórí tẹ̀lé tọ́lọ́run ká ṣe sùúrù lórí tẹ̀lé tọ́lọ́run lórí ẹ̀ṣẹ̀ ká má débi ẹ̀ṣẹ̀ kódà kó yẹ sí pé nǹkan tó kù tá a bá ṣe nu ayé nu kẹ́mi wá sí bọ́ ó tọ́ ká kú lórí ìmánì ẹ̀kẹta kárí wípé a ṣe sùúrù lórí àdéhùn tọ́lọ́run bá fi kàn wá àǹbẹ̀ náà bá balẹ̀ kí ọlá kó ṣe wá ní mùmínì òdodo kó sì dúró tì wá kó wà pẹ̀lú wa Ọlọ́run kó gbàrún wa Ọlọ́run kó gbàdúrà wa Allahumma ya rabbana ya khaliqana ya raziqana ندعوك بأسمائك الحسنى وصفاتك العليا اجعلنا من عبادك الصالحين ومن عبادك المخلصين يا رب العالمين. اللهم يا ربنا زدنا إيمانا وإخلاصا وتقى حاجاتنا كثيرة أنت بها عليم فقدها يا رب العالمين يا مجيب الدعاء يا مجيب الدعاء يا رب العالمين. سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقيموا الصلاة. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. اللهم صل على
سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر ومقداره العظيم اللهم صل وسلم على سيدنا محمد صلاة تحبب بها إلي العبادة والحسنات وتنكي بها قلبي من جميع الظلمات وترحمني بها في الحياة وفي الممات يا رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن والاه اللهم آمين. We thank Allah subhanahu wa ta'ala for granting us another privilege to observe Salatul Jumat today from the Masjid of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, and we appreciate our dear Imam Sheikh Al-Nahwi AbdulHakeem Abdul Rahman An-Nahwi. May Allah subhanahu wa ta'ala continue to increase you in more knowledge and understanding. Ya Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. We pray for Maulana Sheikh Ahmad Al-Mukhtar. May Allah subhanahu wa ta'ala continue to preserve him for us. Ọlọ́mba ṣàlékún ẹ̀mí ogun bàbá fún wa. Ọlọ́mba ṣàlékún àlàáfíà ara wọn. Wọ́n wà ní UK báyìí tí wọ́n tún ṣiṣẹ́ dáhùn wa lọ náà ni, kò ń ṣe kí wọ́n ní nǹkan míì tí wọ́n ń ṣe ń bẹ̀. Iṣẹ́ Ọlọ́run náà ni wọ́n ń ṣe lọ́mí bẹ̀. Ọlọ́run dákun má gbẹ̀mí wọn fún wa lójijì o. A kí àwọn ìmáàmù wa tí wọ́n bá wa kí Jumat fún wa ní òní yìí, Maulana Dr. AbdulHakeem Abdul Rahman An-Nahwi. Àkàndá Ọlọ́run ni wọ́n bẹ ṣe ń wò wọ́n yẹn. Olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n. Sufiyyun mukhlisun wa arifun wa alimun mutayakin. Ó ní àwọn Maulana bẹ ṣe ń wò wọ́n yẹn. So doctorate ni wọ́n bẹ ṣe ń wò wọ́n yẹn o. Wọ́n ti ṣe doctorate wọn tí ó ti di ọwọ́ wọn báyìí. Àmọ́ dá iman yamshi fi waqar. Gbogbo ìgbà tẹ́ bá ń rí wọn tó bá ń lọ báyìí fi waqar. So ẹ máa rí ìfarabalẹ̀ lára wọn bí ẹni tí ò tí ì ní nǹkan kan lọ́wọ́. Má ṣe máa ń rìn nìyẹn. Ẹ wo ọ̀rọ̀ so topic tí wọ́n fi bá wa sọ̀rọ̀ lónìí. So ó ní í ṣe pẹ̀lú àwọn náà. Torí ìjọ tí ìwọ gangan náà sùúrù òun náà bá a sọ̀rọ̀ ń pa ẹ̀ àbí kí náà bá a sọ̀rọ̀ ń pa ẹ̀. Patience ní tó ba ìlú jẹ́ tó ba ayé jẹ́ fún wa nìyẹn tọ́lọ́run wá ní èèyàn kan ò ní wọ àlìjánnà kó má mú kíní yẹn wá bẹ́ẹ̀. Téèyàn ò bá ti ní sùúrù ó máa da àlìjánnà rú. A bá bíbẹ̀ jẹ́ Ọlọ́run ní no. Kí n tó lè ní èèyàn máa wọ àlìjánnà ó ti ṣe sùúrù ní máa yẹ sọ fún wa. Kùránì sọ fún wa. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ó ní wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hadhin azim. Ọlọ́run ní tó bá di ọjọ́ àlìkìyàmà tọ́lọ́run bá fún àwa mọ̀mìnì tó bá fún wa ní gbogbo nǹkan tá a deserve. Tọ́lọ́run ọba bá fún wa tán tí Ọlọ́run ọba fún ara rẹ̀ tó bá kí àwa mọ̀mìnì tán tó ṣe ń ta fẹ́ fún wa Ọlọ́run wa sọ ọ̀rọ̀ Ọlọ́run wa sọ ọ́nù súra yẹn. Ó ní wa ma yulaqaha illa alladhina sabaru. Ó láwọn tí mo fún nírú oore yẹn àwọn tán ṣe sùúrù ni. Ọtí tani kò ṣe sùúrù ẹ̀ láyé wàá mú lálùkìyàmà Ọlọ́run sọ bẹ́ẹ̀. Obìnrin 2 sọ́ọ̀mù ni 3 sọ́ọ̀mù ni ìwọ nìkan orí bẹ́ẹ̀ di obìnrin 2 3 lẹ́ẹ̀kan náà ó fẹ́ ba ayé jẹ́ nìyẹn. Ọlọ́run tó bá lọ́jọ́ àlùkìyàmà ṣe sùúrù dìgbà tí màá fún ẹ ní irú privilege yẹn kó wá ṣe irú ẹ̀. Kò sí irú ayé kan tó fẹ́ jẹ sórí ayé yìí exam ni. Hold on. Ọlọ́run ní dúró tó bá ti lè dúró nítorí kò dìmú kò mọ́ filẹ̀ yẹn tó bá ti lè júlẹ̀ báyìí tó já sí wípé o hold on gbogbo ẹni wàá sí lálùkìyàmà. Ọlọ́run sọ bẹ́ẹ̀ pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab. Ó ní tó bá lọ́jọ́ àlùkìyàmà Ọlọ́run lòun máa sáàfù àwọn tó bá ti sùúrù ní dáadáa wọn. Sùúrù ṣe pàtàkì nínú ayé ìlú yìí tá a wà yìí
àwa citizen náà ní sùúrù àwọn olórí wa náà ní sùúrù torí táwọn náà bá ní sùúrù ni tí wọ́n bá gbà fọ́lọ́run ẹlòmíì tó débi bẹ̀ kò tí kàn wọ́n rún wọnú ọkọ̀ ni ó ń rún wọbẹ̀ èyí tó yọ kó dúró fọ́lọ́run election kì í ṣe bẹ́ẹ̀ bá ba ẹ̀ pa tẹ́ ẹ bá ṣe sùúrù láàlú débi bẹ̀ sùúrù náà làwọn citizen náà ò ní fún àwa náà bíbí téèyàn bá wà ní sùúrù gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún Mọ̀lánà Anáhàwì gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún ẹni tí ò bá ní sùúrù tó bá jẹ́ olórí ìlú yẹn máa tú wọn lérí kọ́dà téèyàn ò bá ní sùúrù máa di ọ̀tá ọmọ ẹ̀ àárò bíi pé ayé sàṣà wọn ni téèyàn ò bá ní sùúrù gbogbo tó bá ń ṣe kó rọra filẹ̀ nínú sọ́fà tó sọ́fà àtìrà kan wọ́n pe àfáàwà kan Abdullahi ibn Mubarak Abdullahi ibn Mubarak yìí àfáà àgbà ní olórí Abdullahi ibn Mubarak wá wọ ìlú yẹn ó wá fẹ́ mú mi nígbà táwọn Abdullahi ibn Mubarak wá fẹ́ mú mi ṣé ẹ mọ̀ bíi pé yẹn wà nù haram ẹ fẹ́ débi omi Zamzam ṣé ẹ mọ̀ pé tó bá débi bẹ̀ yẹn kò sí ẹni tó special mi bẹ̀ ẹni tó bá ti kọ́ débi bẹ̀ náà ló máa bu omi níbi Zamzam èyí lè bá èèyàn 20 mi bẹ̀ kọ́ jẹ́ president nínú ìlú yín wàá dúró káfí ṣetán ni kò sí ipò wọn fi ipò mú mi bẹ̀ àwọn afẹ́ mú mi bẹ̀ Abdullahi ibn Mubarak wọn wá fẹ́ wọ bẹ̀ àwọn èèyàn wá ń tẹ Abdullahi ibn Mubarak àwọn èèyàn wá ń jà lẹ́bù wọ́n ń jà àwọn èèyàn kan wá ń sọ pé ẹ ṣe sùúrù Abdullahi ibn Mubarak èèyàn ńlá ni Abdullahi ibn Mubarak ẹni tó lórúkọ ni Abdullahi ibn Mubarak kò ń ṣe èèyàn kékeré àwọn èèyàn ní Abdullahi kí ló ń yẹ báyẹn Abdullahi ibn Mubarak mo òun ń gbé àwa tó bá jẹ́ pé Abdullahi ibn Mubarak tó bá jẹ́ pé ó jù wá lọ kò yẹ kó ń gbẹ́gbẹ́ òun àti rí bákan náà àjọ wà báyẹn Abdullahi Mubarak wa sọ̀rọ̀ yẹn Abdullahi ibn Mubarak ní ibi tá a wà náà ti dá wa mọ̀ wọn dá wa mọ̀ ń bíbí àfi ká follow protocol wọn ká ṣe sùúrù kó ní kálukú so tó bá jẹ́ pé gbogbo ààyè tó bá dé bó o ṣe rí nílé náà ló fẹ́ máa lo àjò wákàbùkù gbogbo orúbi téèyàn bá lò gbogbo ìgbà kọ́ ni yóò máa yẹ o gbogbo ìgbà kọ́ wàá máa gbà yìí lọ tú ayé ẹ papọ̀ máa bùkù lẹ́ẹ̀kọ̀ọ̀kan níjọ́ tó bá wá fún ẹni tí ò dẹ́ ẹ mà ọ́ wà mú mọ́ra pé alhamdulilayi ó sẹ́ ń de súfì ẹ̀mí ẹ̀ mọ́ nìyẹn àmọ́ kó máa jẹ́ pé gbogbo ọjọ́ àwọn sẹ́rífù tán wọlé yìí sìn masha allah ní àwọn sẹ́rífù ṣé o ṣáwùtà Niger tẹ́ ẹ bá dé Niger ṣáwùtà nínú fáyidà nínú sufi àgbà ni wọn sẹ́rífù ṣáwùtà ni ẹ̀wọ̀n má ṣe ọ̀rá wọlé bọ̀ má ṣe wọlé bọ̀ tí wọ́n ọ̀rá wọlé bọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ọjọ́ kọ́ náà máa dá ẹ mà ọjọ́ tó bá ti wá jásí pé ibi tó wà wọ́n á dá ẹ mà mọ́ ju wí ara ẹ̀ gbogbo bó bá ṣe introduce ara ẹ̀ wà á máa kàbùkù sí ni tó bá ní èmi lágbájá wọn ni and so what àjọ pàdé níbi kíní sọ̀rọ̀ mi yé what do you mean by that ìwọ ni lágbájá ṣé káwá kú níwà tí ẹ̀yin jẹ́ kíní kọ́dà àwọn tá ń so lórí wa tán bá ti kú òun níbi tán wà àwọn náà máa wá ń ṣe sùúrù pẹ̀lú àwọn àtàwátà ń ta ni kò sí ẹni tí àwọn náà ti mọ̀ pé àwọn eléyìí ò lálàáfíà àmọ́ èmi ni former president wọ́n ní kí ló pe náà former president so o ti gbọ́ former president ọdún kí wàá ní ìyẹn sẹ́nsìn ó ti di àwa náà nìyẹn náà nígbà tó ti lè di former ó ti di level ti tiwa náà nìyẹn gbogbo téèyàn bá ń ṣe láyé yìí sùúrù yẹn a nídìí láti fi bá Ọlọ́run lò lecture táwọn imam ṣe fún wa a nídìí téèyàn bá lè sùúrù pẹ̀lú Ọlọ́run á dìde kó wájú Ọlọ́run pé Ọlọ́run ò dóun lóhùn Ọlọ́run náà dẹ̀ pé rẹ̀ lórúkọ yẹn ó ní àsọ̀bò téèyàn bá tún ní sùúrù fáwọn èèyàn gbogbo ìgbà ni wàá mọ dáṣẹ̀ rí àfáwọn èèyàn sọ dáwọn tá a jọ jòkó yìí wọn à ní tẹ́ ẹ lọ́rùn o níjọ́ tó o bá ti ní sùúrù ìjọ́ tó bá ti ń sọ fún ẹ pé kò ṣe sùúrù o tún ti ní sùúrù so níjọ́ tó o bá ti understand pé ó dàbí pé ebi bí àwọn èèyàn yìí wọn à lè gbádùn mọ́ o àfi kó oníkàlùkù ká ọ̀rá máa bá oníkàlùkù lò pẹ̀lú bọ́lọ̀ ti fẹ́ lò o sì fẹ́ ní sinmi nìyẹn tó o bá fi sùúrù bá ìyàwó lò wàá padà máa rọra ń jẹ lọ́jọ́ alẹ́ ni wọ́n á padà lọ́ máa fún ẹ wọ́n á máa dá oúnjẹ fún ẹ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo ń lọ travel njọ́ kan ìmọ̀ mo ti sọ̀rọ̀ yẹn rí lẹ́nìkan ẹrú Ọlọ́run yẹn nílé oúnjẹ báyìí ni mo wá àwọn ẹ ti máa gbà tá a máa ń travel tá a máa lọ lọ́rin tá a máa wá àwọn ilé oúnjẹ tá a máa ń yà yẹn ọmọ yẹn olóúnjẹ tó wá ń dáná
ọmọ yẹn olóúnjẹ yẹn wá girlfriend rẹ̀ ń pè é ó wá ń sọ fún ẹnìkan pé kó lóun ò sílé ẹrú Ọlọ́run yìí àgbàlagbà níta àjọjù kúlẹ̀ ẹ̀kọ́ yìí mi ò kánú tíra ìyẹn wá ní àfa mo ní yẹn sórí ọmọ yìí tó láwọn ń jà ó kọ́mọ lóun ò sílé ó ní n tó sọ àwádìí níta wá ń jẹun nírú bíbí yìí nìyẹn o ó ní díẹ̀ òun lọ́mọ yẹn náà ra wọlé yẹn o ó lọ́n ra wọlé yẹn o ó ní exactly bàbá yẹn sọ bẹ́ẹ̀ fún mi ni ó ní bí òun ṣe bẹ̀rẹ̀ ayé òun ni ó lóun ò padà òun ò mọ̀ pé ayé ti mọ àwọn tó bá ti jẹ́ oní principle báyìí ló sì yọ ọ̀rọ̀ obìnrin ò rí bẹ́ẹ̀ ìwọ nìkan ló máa padà sẹ́kù á tún burú débi pé tí sùúrù yẹn ò bá tó ọmọ tó tún bí gan á tún kó ọmọ fún ẹ wá dàbí àgàn obìnrin máa kọ́ ọmọ lọ ẹ máa lọ wájú ìjọba ẹ máa lọ ní local government pé kí ló dé ó gba ọmọ ní ó yá ìwọ ọkàn fún lọ́mọ ní má dọ́dọ̀ ọmọ yẹn má òun ló lọ́mọ tá a bá ti dá ẹ nírú ọjọ́ ọdún kú ìjọba àánú tó bá kú gbogbo ẹ máa dàrú nìyẹn ọlọ́run kó wọlé ànábì Muhammad sùúrù tá a máa fi sáàbù ọlọ́run kó fún wa sùúrù tá a máa fi báwọn èèyàn lọ ọlọ́run kó fún wa akí gbogbo mùmínì ayé akí wa kú oríire bí hululi à ń bọ̀ mbẹ́ mo fẹ́ kí gbogbo àwọn mùmínì ayé bí hululi mawlidi maulana al-qutbaniyatul kubra الكتب المكتوم مولانا شيخ أبو العباس أحمد التيجاني الكتب المكتوم شيخ أحمد التيجاني الكتب المكتوم أسيكوتا بيشيو شيخ أحمد التيجاني الكتب المكتوم tó yá pé gbogbo ẹni tó bá jẹ́ onísúfì àwọn oníwòrìdì nínú àwọn àsìkò tó Ọlọ́run tó fi sáàbù tó fi ṣàánú wa bó ṣe fà nẹ́bí ṣàánú wa bọ́lá ṣe fà nẹ́bí ṣàánú wa nírú àwọn àsìkò tá a tún rà ánú gbà tàríkẹ́ òun lásìkò tí wọ́n bí Kutubul Maktum. Masha Allah Sheikh Ahmad Tijani hakika Sheikh Ibrahim Iyas Kutubul Maktum gbogbo àwọn mùsùlùmí gbogbo alul fayda gbogbo àwọn alul wardi akú oríire àsìkò yẹn bóyá tọ́lọ̀ fẹ́ fún wa lónìí ìta tó fi rí ṣẹ̀rí fún bí ní Shamsul Ma'ani Sheikh Tijani Shamsul Ma'ani Sheikh Ahmad Tijani Kawkabun Nurani Kawkabun Nurani yes radiyallahu li shaykhi yanajula yudani minajun àwọn tó máa nábì dáadáa ásà ẹ̀mí wọn wa wasilun lazizun la tudanihi minajun ṣe àmàlà wọ́n tóbi o tíṣẹ́ Tijani lẹ́yìn Ànábì Muhammad tíṣẹ́ Tijani nìkan bá dúró ṣe àmàlà Tijani àwàdáwò ṣe àmàlà Tijani nìkan ṣoṣo tó bá dúró gbogbo àwọn tó tẹ̀lé níwájú Ànábì àwọn millions àwọn èèyàn alùpàkìrì nínú àwọn ọlọ́tọ́lọ́ fún wa láfíríkà nìyẹn àwọn alẹ́ Sheikh Ahmad Tijani Maulana Sheikh Ibrahim Iyas náà nígbà táwọn náà bá ju ara wọn lọ wọn máa lọ fẹ́ra wọn kọ́ sí Tijani. Sheikh Ibrahim Iyas hubba Sheikh Ahmad Tijani Sheikh Ahmad Tijani hubba Sheikh Ahmad al-Qatmi Khalifatu Tijani walaysa hawa fi fuhadi bizayin wa in tulidna ila al-amani fakabudi kutuba Tijani bihubi Sheikh Ibrahim Iyas fakabdi bihubi Sheikh ara wa adliu masha Allah ara دائما غير آكل يا رب بالذات وبالصفات طهر لنا فكن لنا في سائر الحالات abashe na to ina ta man ṣe fún àwọn ìmáàmù wa tabani tó bá wà nínú faido tó Tijaniya tó wà nube tó de jẹ́ Ibrahimiya wallahi orí ayé àti talkiyama tó kò sí so Tijaniya ni mo so fi Ibrahim tó man tó ṣe ni o máa ń tọ́lọ̀ ń ṣe sójú ọ̀nà yẹn ni àwọn náà máa kíkà wá àtàwọn aláriwo àwọn kan wà aláriwo pé nǹkan sọ ọ́nà tẹ̀lé Anabi Muhammad tajaliyatu Muhammad tó yí èyí tó dáhùn láfíríkà mi Sheikh Ahmad Tijani Abul Abbas
ọlọ́ba ṣe wọn. ó wá jẹ́ ànáwájẹ́ àbánani àbó 18 Safar 18 Safar ọjọ́ tá bí ṣe Ahmed Tijani nìyẹn. ẹ máa rí gbogbo àwọn alùfáìdà wọ́n ṣe mọ́lìlì wọn káàkiri wọ́n ṣe kọ́dà àwọn jama Hausa wa nídìí Araba mi bí àtàwọn Tijaniya ní Lagos State sọ̀rọ̀ mi wọ́n pe àwọn Maulana Sheikh Ahmad Al-Mukhtar sọ̀rọ̀ mi wọ́n pe wọn ọlá káwọn bàbá wà ní London báyìí ni wọ́n ní kí wọ́n bá wọn sọ̀rọ̀ nípa Maulana Al-Kutubul Maktum Sheikh Ahmad Tijani Abul Abbas Sheikh Ibrahim tẹ́ máa pariwo Sheikh Ibrahim Fatiti Sheikh Umani ẹ má wò mí ma ẹ má wò mí ma ó ní ẹ lọ ẹ gbójú sókè tẹ́ bá ń wo Sheikh Umani ẹ wo òkè ẹnìkan wà fìlà rẹ ni mo dé fìlà Maulana Sheikh Ahmad Tijani Abul Abbas radiyallahu ta'ala anhu. Bàbá wa al-imam an-Nahawi ara ẹ jẹ́ padà ẹ jẹ́ ká ṣe náà tó iná tá a máa ṣe fáwọn al-imam wa ọlọ́run tó ní káyìn náà wá lónìí ìdébí yín lónìí ọlọ́run yẹ ẹ̀ mọ́ sí rere àná la sọ fún wọn o sọrí báyẹn àná la sọ fún wọn téèyàn bá ti wá ọ̀ndẹ̀ ní travelling Allahu Akbar wọ́n travel wọ́n ṣe wà yí báyìí sìn ẹ wá rí téèyàn bá ti jẹ́ o ní àwọn academics manage time àwọn àfa ìgboro lásán yẹn àwọn ní wọn máa ní oníta àwọn àjò ní táníkà nìkan sọ̀rọ̀ ṣẹ́jú márùn ó ní mi má lò ó lóun mà ṣẹ́jú márùn lò ó ní àrọ́ ìdúwálé òun á sọ fún pé no tí ẹ bá má ṣe máa ń lo ìṣẹ́jú márùn ẹ lọ kọ́ má ṣe máa ń lo ìṣẹ́jú márùn no tó bá ti ní o sọ̀rọ̀ so tó bá ti wà ní apàlà pé fíìdì tó wà náà ló fa máa sọ tán yẹn yẹn èyí tó sọ tán yẹn yẹn wọn ní gbọ́ tán yẹn yẹn àwọn Maulana AbdulHakeem Abdul Rahman an-Nahawi Allahu yubarik fi ilmikum الله يزيدكم نورا على النور الله يتولاكم في رعايته إن شاء الله ورحمته اللهم آمين بسم الله إنا أعطيناك بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر اللهم آمين أما توجه الشريف والوني مولانا الشريف الذي جاء لزيارتنا من جمهورية نيجر الفدرالية نسأل الله لكم دوام التوفيق والنجاة ونسأل لكم دوام المحبة والنور الإلهي بجاه محمد رسول الله صلى الله عليه وسلم كلل الله أعمالكم بالنجاة وتوجنا بنور منه سبحانه وتعالى إنه ولينا ومولانا نعم المولى ونعم النصير اللهم صل على محمد وسلم سبحان ربك رب العزة وما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ما شاء الله حلقة القرآن ما شاء الله لا لا إله إلا الله النبي محمد لا إله إلا الله لا إله إلا الله النبي محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله